ṣe bẹ́ẹ̀ nígbà yẹn tí ó yẹ kó bí a máa ṣe mọ̀mọ́ ló lè ṣe mọ̀mọ́ ní o àwọn fẹ́ ṣàwo àti rí gbogbo ibi tí gbogbo ọ̀rọ̀ occupated wọn àti rí ibi tó forí sọlẹ̀ sí báyìí ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti rí ibi tó forí sọlẹ̀ sí mọ̀mọ́ is nowhere to be found àárí mọ̀mọ́ ọ̀rọ̀ náà lágbára o ó lágbára yéye. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. A sọ fún wa wípé igi dá ẹyẹ ń fò lọ́rọ̀ wọ́ ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tàtà ẹ wá gbọ́ tuntun èyí tí a rí gbọ́ ó lágbára gan ni o Ọlọ́run o torí pé àwọn kan pé àṣé ọ̀rọ̀ tí ẹ ká fi máa ṣe yẹ̀yẹ́ ni ó gbà bẹ́ẹ̀ o torí pé tó bá jẹ́ àwọn ó lọ sọ wípé ẹni a wí fún ọba jẹ́ kó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà á òun ni ọ̀rọ̀ wọn gbogbo gbàtà ti fi pariwo wọn ní nǹkan kan. a ní àwọn tí ẹ̀ ń bá ń ṣe yìí wọn ò ní òótọ́ kan bó ti wò ó kéré mọ́ irọ́ ni wọ́n ń pa ẹlẹ́tàn ni wọ́n tó yẹ pé wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe wípé àǹfààní kan ní tí àwọn fẹ́ ṣe fún ará ìlú àǹfààní kan ní tí àwọn gbé. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ ń sọ wípé mọ̀mọ́ onítìrí ló lè ṣe mọ̀mọ́ dà báyìí o ẹjọ́ mọ̀mọ́ dà báyìí kí ló dé tí a ti rí mọ̀mọ́ látàná tọ̀rọ̀ ẹ ti. mọ̀mọ́ ti jápa o ẹ má tiẹ̀ jẹ́ kó jọ yín lójú rárá mọ̀mọ́ ti jápa tó pé àṣẹ pé tẹ́lẹ̀ náà pé mọ̀mọ́ wá pa irọ́ fún wa ni igi dá ṣe bẹ́ẹ̀ nígbà yẹn tí ó yẹ kó bí a máa ṣe mọ̀mọ́ ló lè ṣe mọ̀mọ́ ní o àwọn fẹ́ ṣàwo àti rí gbogbo ibi tí gbogbo ọ̀rọ̀ occupated wọn àti rí ibi tó forí sọlẹ̀ sí báyìí ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti rí ibi tó forí sọlẹ̀ sí mọ̀mọ́ is nowhere to be found àárí mọ̀mọ́ ọ̀rọ̀ náà lágbára o ó lágbára yéye ó lẹ́tìkẹ́ o ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó lẹ́tìkẹ́ gidi ni. àti mọ̀mọ́ àti jẹ̀lílì àti ìjìnlẹ̀ Marcus bí a máa gọ̀ọ̀sì dẹ̀ ló ń jẹ́ ìwọ ni gbogbo wọn tí wọ́n ń tẹ̀lé mọ̀mọ́ ààrẹ nìkankan mọ́ ẹ ti rí bẹ́ẹ̀ nǹkan tí ojú aláìgbọràn máa ń rí òun ni àwọn ọmọ wọn ní àìmọṣẹ́ ń kọ́ ọmọ orogún òun ló jẹ́ kó torí bọmi gbogbo ala ti rí àwọn ìwé nǹkan tí newspaper gbé lánàá wípé ẹ ti rí ibi tí ìyá onítìrí gbà wọlé bẹ́ẹ̀ yẹn àṣé àwọn ọmọ tó tẹ̀ tí wá lọ rán wá wọ́n lọ háyà wọn ni. gbogbo $1,000 million tí àwọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbà lórí ètò wọn àṣeṣe náà fẹ́ fi lọ háyà àwọn ọmọ wa ni àwọn ọmọ tó fẹ́ lọ gbé lọ ṣe adélé àwọn ọmọ tó ní kọ́ lọ ṣe occupated àṣeṣe ni wọ́n lọ háyà wọn àbí ẹ̀gbọ́n ọmọ tí ẹni tí wọ́n mú lánàá ó ní Enugu lòun wà ǹjẹ́ tó yẹ pé lóòótọ́ ni wọ́n ní nǹkan ṣe tí wọ́n mọ̀ wípé lóòótọ́ àwọn fẹ́ gba àwọn èèyàn wọn tó ń pariwo pé àwọn fẹ́ gba èèyàn wọn lóko ẹrú ni lóòótọ́ gbogbo ṣùgbọ́n kì í ṣe irú ọ̀nà tí àwọn ń gbé gbà yìí àwọn ń gbé gba ọ̀nà tí ò tọ́ ọ̀nà tó jẹ́ pé ó lè dá ogun lẹ̀ ṣe bẹ́ẹ̀ ti rí àwọn tí wọ́n mú lánàá báyìí wọ́n bá àdá lọ́wọ́ wọn wọ́n bá olóńdè adélé làwọn fẹ́ jẹ ẹjọ́ àwọn tí wọ́n fẹ́ jẹ adélé gbogbo alárí àwọn tí wọ́n mú lánàá tí wọ́n bá àdá lọ́wọ́ wọn wọ́n sì ní àwọn fẹ́ wá lọ jẹ adélé wọ́n ti ẹ̀gbà wọn láàyè ní rédíò station yẹn tí wọ́n jẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ wípé àwọn wá ní o nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni wípé àwọn ti dé o kẹ́ fi ọ́fíìsì lẹ̀ fáwọn àwọn fẹ́ wá gba ìjọba àgọ̀mà lẹ́yìn ọkọ wọn ní kí ọmọ máa wọ́n ní kí ọmọ tó gọ̀ kó má kú kí ló ń pa ọmọ bí kì í ṣe àgọ̀ tí kì bá ṣe pé wọ́n gọ̀ ni èèyàn á jókòó sínú ilé á máa kàn àgọ́ ẹ̀lò ó yá ẹ lọ occupy ní ojú tí kì bá ṣe wípé wọ́n gọ̀ àgọ̀ ló bá wọn ń ṣe rà ṣe ni wọ́n gbọ́n ni wọn ò ní sọ wípé ẹnìkan jókòó gbàtà máa bèèrè ẹjọ́ lọ́wọ́ èyí tí wọ́n rí sí Black Lion ló pe òun Enugu lòun wà Black Lion ní káwọn wá lọ ṣe àdélé oríṣiríṣi àwọn eléyìí máa gọ̀ ní kí ọmọ tó gọ̀ máa kú kí ló máa ń pa ọmọ tí kì í bá ṣe àgọ̀ wọn
àìmọṣẹ́ ń kọ́ ọmọ orogun wọn òun lẹ́kọ́ torí bomi gbígbóná òun nìyẹn báyìí mọ̀mọ́ onítìrí ti tó yẹ pé tẹ́lẹ̀ ni ẹ̀yẹn lọ sórí pílátífọ́ọ̀mù wọn tó yẹ pé 24/7 báyìí ẹ̀yin bẹ́ẹ̀ bá ń sùn àwọn lẹ́ẹ̀ bá ń bẹ̀ tẹ́ bá jí àwọn lẹ́ẹ̀ bá ń bẹ̀ ẹ lọ bẹ̀ báyìí látàná tó ṣẹlẹ̀ ṣe yẹ kó níbẹ̀ òtún ẹni tó wá ń ṣètò mọ́ torí pé wọ́n mọ̀ pé àwọn ti dá ọ̀ràn nǹkan tọ́lọ́run bá tẹ̀ fi bá wọn tọ́lọ́run ti wá mú wọn ni wípé àwọn tí wọ́n mú wọn ò tẹ̀ ṣe ní wọn ṣèjì wọ́n ṣàṣe béèrè lọ́wọ́ báyìí Black Lion ló pe àwọn Enugu lòun wà ní tòun àtijọ́ Friday lòun ti ẹ ti rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ò tiẹ̀ wá fọ́nì rárá Ọlọ́run gbọ́ nítorí wípé a ti sọ fún wọn wọn ò gbọ́ ni wípé àwọn mọ̀mọ́ tẹ́ ń tẹ̀lé yìí kò ní nǹkan gidi kan kò ní nǹkan ire gidi kan tó fẹ́ ṣe kò ní àǹfààní gidi kan tó fẹ́ ṣe ju pé kó fẹ́ wá darí ó fẹ́ wá àwọn nǹkan tí wọ́n ní kí mọ̀mọ́ wá ṣe òun ló ṣe wọ̀nyí láti wá fi dá ìrú ẹ ó ti rí gbogbo àwọn àpẹẹrẹ àwọn nǹkan tí wọ́n ń ṣe ó kúrò lórí occupated ó bọ́ sí occupy wọ́n kúrò ní occupy ó bọ́ sí declaration ó kúrò ní declaration àdélé nígbà ṣe àwọn tí orí wọn ò pé àwọn ọlọ́pọlọ kúkú wọ́n rán wọn níṣẹ́ nẹ́tíwọ̀kì ẹ káàbọ̀ bàbá mi Kóìkì ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sórí ètò ẹ káàsán ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti mọ̀mọ́ onítìrí wọ́n ti dá lẹ̀ wọ́n ti japa àwọn ọlọ́mọ tí wọ́n àwọn tó yẹ pé tó bá lọ ń sùn àwọn ni wàá bá ń bẹ̀ tó bá ń jí àwọn ni wàá bá lórí pílátífọ́ọ̀mù wọn ẹ̀yin ẹ lọ sórí pílátífọ́ọ̀mù wọn báyìí ẹ̀ lè bá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ń bẹ̀ mọ́ wọ́n ti dá ọ̀ràn wọ́n ti sá lọ àti ẹ̀wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé torí pé Ọlọ́run kì í ṣọba ìkà òun náà ló jẹ́ kí wọ́n ya ètè adárúkọ pé Black Lion ló dá wọn ló rán àwọn oníṣẹ́ o torí pé arọ ni wọ́n tó yẹ pé ọrùn ẹlẹ́sẹ̀ méjì báyìí ló dá ọ̀ràn sí ṣùgbọ́n ọ̀ràn tí wọ́n dá eléyìí ọrùn ara wọn ni wọ́n dá sí àfọ̀fọ́ pé kì í ṣe Yorùbá nation ló rán wọn níṣẹ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n Professor Akíntóyè kọ́ ló rán wọn níṣẹ́ kì í sì sí bàbá wa Ìgbòho ló rán wọn níṣẹ́ torí mo ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ti ń kọ kọ́mẹ̀ntì mo wo show Àwíkòǹkò ní àárọ̀ yìí àwọn ọmọ ẹran wọ́n ti torí pé àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kọ́mẹ̀ntì kiri pílátífọ́ọ̀mù kiri pé bàbá Ìgbòho ṣà kì í ṣe bàbá Ìgbòho ṣà ló rán wọn níṣẹ́ o bàbá wa Professor Akíntóyè kọ́ ló rán wọn níṣẹ́ o ìyá onídìrí àti ìjìnlẹ̀ torí pé ẹbọra nìyá onítìrí kò sẹ́ni tó mọ ibi tó ń gbé ẹ̀yin tẹ́sí ń tẹ̀lé náà ẹ̀yin ẹ̀ yà wá ibi tó ń gbé kàn gbogbo eléyìí tó dá sílẹ̀ yìí ọ̀dádá ni yín torí pé ó wá láti da ìrìn àjò yìí rú ni ó sì ti jẹ́wọ́ nǹkan tóun náà jẹ́ nítorí pé màǹdàrú ni ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ṣé ẹ pé bẹ́ẹ̀ tó máa ń gbẹ́ sókè gbogbogbogbogbogbogbogbogbò òun nìyẹn lọ sórí platform ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi scammer ni àwọn tí wọ́n sọ wípé àwọn rí àgbà yahoo mọ́ yahoo báyìí $1 million òun ló ní kó máa dá fún òun òyìnbó $1 million ó lóun nílò $1 million lòun fẹ́ fi gba adélé ẹbẹ́ ti rí àwọn onídọ̀tí olóòórùn tán kó síta tán náà àwọn jẹ́ àwọn ni sójà Yorùbá ni ẹ ti pé ó lè níyà yìí yúnífọ́ọ̀mù àwọn tí wọ́n ń gbálẹ̀ gan yúnífọ́ọ̀mù àwọn tó ṣe agbálẹ̀ ó dájú èyí tó lòun rán sí wọn lọ́rùn yẹn nǹkan tó kọ̀ wá fi bàjẹ́ ni ó yẹ kó kọ òmìnira 2022 ló yẹ kó kọ sára yúnífọ́ọ̀mù ibi tí ẹ ti mọ̀ wípé àwọn pípù wọ̀nyí olè ni wọ́n olè ẹ káàbọ̀ ìyá mi Queen Òòṣà ẹ káàbọ̀ Adétúnjí Òòṣà motivation show yes ìyá mi Queen ìgbà yẹn gan ló ti ẹ ká ti mọ̀ wípé ìyá yìí olè ni Yorùbá bọ̀ wọ́n ní ká ti bí ìṣáná kíyèsí ó repeated ó kúrò ńbẹ̀ ó declaration tán wọ́n occupy tán wọ́n jẹ ẹ̀wà àgàn ẹ̀ lẹ́yìn tí wọ́n jẹ ẹ̀wà àgàn ẹ̀ lọ ní Adélé ló ti kàn ibẹ̀ lẹ́tì mọ̀ pé ìyá ìṣe àní kò ní àǹfààní kan lára tó fẹ́ wá ṣe nínú ìrìn àjò yìí ṣe pé láti wá bà á jẹ́ lọ. tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀ kí tẹ̀ ń ṣe nǹkan tẹ̀yàn máa wò lójú ni ọ̀rọ̀ ẹ̀ ti gbà kíyèsí ti bí ìṣáná kíyèsí oògùn torí pé gbogbo àwọn nǹkan tó kọ̀ tẹ̀ ẹ̀ mú wọlé gbogbo àwọn ọ̀nà tó kàn ń gbà mọ̀mọ́ gan ni àgbà yahoo láì mọ̀ wípé mọ̀mọ́ wọn gangan ni àgbà yahoo mọ̀mọ́ gan ó ju ti yahoo àgbà yahoo ni ṣùgbọ́n tó bá máa wí báyìí ṣó yẹ kó ní bẹ́ẹ̀ ò ní jẹ́ kán sọ á bẹ̀rẹ̀ sí máa bú àwọn bàbá ní àgbà yahoo láì mọ̀ wípé mọ̀mọ́ wọn gan báyìí ní àgbà yahoo ó lè jìbìtì mọ̀ndé bàbá ìyá tẹ̀ tí wá ṣe ó wá kùbí tí a fẹ́ wá mọ̀mọ́ sí báyìí mọ̀mọ́ ti dá ọ̀ràn ńlẹ̀ báyìí ó ti sá lọ tẹ̀kọ̀tẹ́lẹ̀ náà wọn tẹ̀ kúkú rí náà ìwìn gan nínú igbó tó bá rìn jìnnà wàá rí ìwìn ṣùgbọ́n eléyìí wọn ò tẹ̀ mọ́ tí wọ́n á wà sí bóyá àkúdà àyà gan ni tí wọ́n gbé wá tí wọ́n ní wọ́n rí ìyàwó kò sẹ́ni tó rí gbogbo èèyàn ló rí bàbá wa Professor Banky Ajíkòyè wọ́n jáde lánàá báyìí wọ́n ti sọ̀rọ̀ bàbá wa Ìgbòho ṣà gbogbo èèyàn lórí wọn
mọ̀mọ́ kò sẹ́ni tó rí sójú àfi ọ́díò kẹsẹ̀tì kó ṣáà máa ṣe ọ́díò yìí ṣáá ni mi ò wá mọ nǹkan tí wọ́n ṣe ojú àwo òun ni àwo fi ń gbọbẹ̀ kí ló dé tó yẹ pé ẹ̀yin ò tí ẹ̀ rí ó sì ń pàṣẹ fún yín ó sì ń sọ oríṣiríṣi lórí ayélujára ẹ̀dẹ̀ gbàgbọ́ náà ó ní kẹ́ ṣe báyìí ẹ̀dẹ̀ ń ṣe náà ó lẹ́sìn mọ̀ wípé ejò lọ́wọ́ nú ni nítorí pé tí kì bá ṣe wípé ìyá fi nǹkan sẹ́nu bá wọn sọ̀rọ̀ ni ìyá fi nǹkan sẹ́nu bá wọn sọ̀rọ̀ ni tí kì bá ṣe bẹ́ẹ̀ wàá kàn sọ wípé ọ̀la tó bá di ọ̀la alàgbà ilẹ̀ wa wọ́n kúrò ní ilẹ̀ àwọn fẹ́ ṣàdélé jẹ̀lí lánàá ó bẹ̀ sí ń sọ̀rọ̀ àwọn BBC tẹ̀ ni wọ́n tẹ̀ ti kọjú sí báyìí ìkanra wọn lánàá àwọn BBC ni wọ́n fi mú wọ́n ní BBC pa orúkọ wọ́n yí orúkọ mọ́ àwọn adelé àwọn lórí ni pé kí ló dé tí BBC máa sọ wípé àwọn jàǹdùkú ni àwọn adelé àwọn wípé àwọn adelé àwọn ni ló bá wa ṣe ìyẹn gan ó tọ́pẹ́ fún wa wípé wọ́n tẹ̀ jáde wọ́n sọ wípé ìyá àwọn ló rán wọn iṣẹ́ òun torí pé a mọ̀ wípé onírọ́ ni wọ́n náà tẹ́lẹ̀ gbogbo àwọn tí ń sọ pé ẹ̀ ń tẹ̀lé wọn ẹ jẹ́ lọ kúrò lẹ́yìn wọn kọ́ máa kó yín lọ sóko ìparun ẹ̀yin wọn bá tẹ̀ ṣìkù síbẹ̀ ìyá ti jápa o gbogbo ẹ̀yin tẹ́ ṣìkù sẹ́yìn wọn tẹ́ sì bá wọn ń parọ́ tó sì ń parọ́ fún yín tí òjé wọn sì ń jẹ yín ẹ yára yín létí ẹ fúnra yín lọ́pọlọ ẹ jẹ́ jápa ìyá gan fúnra ẹ ti jápa báyìí o kò sẹ́ni tó rí ìyá o wọn ò rí ìyá sójú o àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti ìyá àti jẹ̀lílì gbogbo wọn ti jápa wọn ti sá torí pé wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ táwọn ọpọlọ wọn tó pé yẹn ọpọlọ wọn tó ti jọba yẹn ó máa wá pé nígbà tí ìjọba bá ṣe tán pẹ̀lú wọn torí mi ò mọ bí wọ́n lo oògùn fún wọn ni àbí ìtẹ́lẹ̀ di awọ ẹkùn tí awọ ẹkùn gan nìyẹn ni awọ ajá tí wọ́n so mọ́ wọn nídìí òun ló ń jọ kò sígbà tí bàbá bá jáde tí bàbá bá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tútù láti fi rọ olúkálukú lọ́kàn òun bàbá máa wọ́n ogun rí òun nìyẹn lánàá nígbà tó máa mú wọn bá àwọn bá àdá lọ́wọ́ wọn wọ́n bá àdá lọ́wọ́ wọn ní àwọn tó sọ wípé àwọn fẹ́ lọ gba ìjọba adelé o wọ́n bá àdá lọ́wọ́ wọn kí ni àdá ń ṣe lọ́wọ́ wọn ìbánisọ̀ ti ń ṣe rálì tàti ń ṣe rálì wọn ò ká àdá mọ́ ọmọ àkọ́kọ́ lọ́wọ́ rí bẹ́ẹ̀ sì ìyá onítìrí gbogbo yín lẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ yìí o ẹ̀yin tí ẹ sì rọ pé ẹ ṣì wà lẹ́yìn wọn ẹ fúnra yín lọ́pọlọ ẹ má jẹ́ kán lo ayé yín. ọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ pa mí lẹ́rìn mi ò mú fóònù mi kejì yẹn wá síbi iṣẹ́ mi bá fi hàn yín níbi tó ti sọ wípé irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹ lọ béèrè ìtàn tó bá fẹ́. ó dùn mí pé mi ò mú second fóònù mi wá kí n bá yí play nǹkan tí Jẹ̀lílì sọ lánàá. mi sọ wípé ó nọ́mà irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ bàbá yín ṣèbí wọn ní wọ́n ka ìtàn gbogbo ìtàn àwọn tó ti gba orílẹ̀-èdè irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ kí ló tó jẹ́ kó ṣẹlẹ̀ sí ìwọ ò ṣe gbá front ìgbà tí bàbá wa Ìgbòho ṣà ń ṣe rálì mọ̀ tó mọ̀ jẹ́ kọ́mọ̀ ni jẹ́ kọ́mọ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ níbo ni gbogbo àwọn rálì yẹn yá rálì àgbà ìyanu ni tó mèlú tìtìtìtì tó jẹ́ wọ́n rí àwọn yẹn là ń pè ní olórí adarí gidi tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ìwọ jókòó sínú ilé bóyá o tẹ̀ wà lábẹ́ ọkùnrin ni ló ń sọ wípé a fẹ́ gba délé ẹ lọ fọkàn balẹ̀ olúwa ti sọ ọlọ́run ti fi hàn mí ìyá lẹ́nu ẹ yé parọ́ mọ́ olúwa mọ́ ìyá olúwa kọ̀ọ̀kan ò wí olúwa kọ̀ọ̀kan ò rán yín níṣẹ́ èṣù ló rán yín pé ẹ̀yin ò wá láti gbàlà bí kò ṣe láti parun ẹ̀yin wá da ìrìn àjò yìí rú ni pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé wọ̀nyí wọ́n ní wọ́n ń ṣe inauguration lẹ́ni ẹ̀yin ní èyí yẹn gọ́gọ́gọ́ lẹ fẹ́ gba ìjọba délé jẹ́ni tẹ́ ẹ bá gba ìjọba délé yẹn àrà lásán pa yín adélé yẹn lẹ́ni kò ní torí pé ẹ̀tàn tí ẹ ti tún àwọn èèyàn ó ti tó gẹ́ irọ́ yín ti pọ̀ jù bàbá mi Àkàlàmàgbò TV ẹ káàbọ̀ adélé tí ìyá náà fẹ́ gbà yẹn ó gbọ́dọ̀ gbálẹ̀ ni àwọn aláìnírò ní ẹ ṣeun jọrí ara Galatia àwọn aláìníṣẹ́ bàbá mi Abíọ́dún Ṣítù ẹ káàbọ̀ sísí fíìmù lọ́rọ̀ mọ́ rí o onídìrí dagboru sísí fíìmù ní ọ̀rọ̀ ẹ̀ tó o bá gba adélé yẹn lé ní iná láwó pamọ́lẹ̀ bàbá mi Abíọ́dún Ṣítù ẹ káàbọ̀ ẹ ṣé jọ ẹ káàbọ̀ sórí ètò wa torí pé mi ò mọ tó ti rí àwọn ẹranko tí wọ́n kó jọ àwọn tí wọ́n gbọ́n bóyá ìfẹ́nu fún wọn ni kò jẹ́ mi ẹni tí ẹ rí sójú ó dẹ̀ ń pàṣẹ fún yín ó yá ọ̀la ni o a fẹ́ occupy ó yá ẹ lọ gba ilẹ̀ yín ẹ gba bọ́ sípò ẹ̀tọ́ rẹ wọ́n kúrò ní bọ́ sípò ẹ̀tọ́ rẹ wọ́n bọ́ sórí adélé àwọn tí wọ́n bá ti jẹ́ onírìkìṣí ènìyàn ọ̀dàlẹ̀ ènìyàn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn òun náà ló ṣẹlẹ̀ yẹn torí pé àìfarabalẹ̀ wọn fún àwọn bàbá
àìfarabalẹ̀ wọn fún bàbá Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè òun ló fa ìranù tí wọ́n bá kiri yìí. Àwọn wọ̀nbílíkì wọ̀nbìyà alátẹnujẹ olè ni wọ́n. Gbogbo ọgbọ́n wọn náà tí wọ́n ń dá láti rí owó kó jẹ ni, láti rí owó gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá náà ni. Òpin sì ti dé gbogbo gbogbo ẹ̀ náà báyìí. Torí pé owó tí wọ́n tẹ̀ ti gbà yẹn ó ti tó. Ìyá bọ́ síta láì tí pẹ́ ìyá sọ pé àwọn onídìí $1 million táwọn fẹ́ fi ṣe ipò adelé. Ipò adelé náà àwọn mẹ́rin tí wọ́n fẹ́ torí gba $1 million náà nìyẹn o. Ṣé bẹ́ẹ̀ ti rí gbọ́ pé gbogbo ẹ̀ náà wọ́n stage yẹn, wọ́n lọ rent àwọn ọmọ wọn yẹn ni. Ṣé bẹ́ẹ̀ gbọ́n kan tí èyí tí wọ́n mú yẹn sọ, ó ní Enugu lòún wà jẹ́jẹ́ òun tí Black Lion pé òun. Bàbá mi Abíkóyè ẹ káàbọ̀ sí orí ètò wa, ẹ ṣé gan ni. Ẹ bá wa pín ètò yìí kí ó kàn wọ́n lára. Ìyá wọn ti jápa, ṣó yẹ kó níbẹ̀ náà ti sá lọ, ó ti kan. Nǹkan tí wọ́n mọ̀ ń jẹ, àwọn tí wọ́n mú yẹn, nǹkan tí wọ́n mọ̀ ń jẹ òun ló yó wọn. Ó pẹ́ tó fẹ́ gbà bí ìyá, a ò rẹ́jẹ̀ àrómira, ó ti sá lọ, ṣó yẹ kó níbẹ̀ náà kò tó ń ṣètò mọ́. Tí kì bá ṣe bẹ́ẹ̀ ni, tẹ bá ti jí, ẹ bá lọ ń sùn, ẹ bá wọn nínú ìpàgọ́ wọn bẹ̀. Tẹ bá ti jí láàárọ̀, tó bá jí láàárọ̀ kó fẹ́ máa gbé fóònù báyìí, àwọn ni wà bá ń bẹ̀. Ẹ̀yin ẹ lọ tọ fóònù ibi ẹ bá wọn bẹ̀ látàárọ̀ báyìí, wọ́n sì ń bẹ̀ mọ́, wọ́n ti kà á lẹ̀. Nǹkan tó yẹ kí wọ́n kà á lẹ̀ ni wípé àwọn tí wọ́n mú yẹn wọ́n ti lọ dárúkọ pé Black Lion. Nǹkan tó bà wọ́n lẹ́rù ni wọ́n ò ní èrò ẹ̀ wípé àwọn yẹn máa dárúkọ àwọn. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ dá tẹ́lẹ̀ wọ́n fẹ́ dá sí Yorùbá Nation lọ́rùn tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá ṣiṣẹ́ lọ dárúkọ pé Black Lion ló pe òun, Enugu lòun wà. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, ẹ ti rí pé wọn ò néèyàn gidi lẹ́yìn tó ń tẹ̀lé wọn. Wọ́n lọ rán àyà ọmọ nílé láti Enugu, ìyẹn ní Yorùbá lòun, Black Lion ló pe òun pé káwọn wá gba ipò. Mi ò rírú ẹ̀ rí o. Mi ì mọ̀ wípé àwọn èèyàn ṣì wà tó ìgọ̀ tó eléyìí ní orílẹ̀-èdè àgbáyé tí wọ́n gọ̀ mi ò kọrú ẹ̀ rí. Ẹ̀yin kàn fi fóònù ń direct yín, wọ́n kàn fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń direct yín, ẹ̀dẹ̀ ń lọ náà láì jẹ́ wípé ẹnìyẹn ló gbá front, ẹnìyẹn ò ṣíwájú, kẹ́yìn máa wá tẹ̀lé lẹ́yìn. Wọ́n kàn ń pèsè fún yín látòrí ayélujára. Àwọn èèyàn máa gọ̀ ò àti àtẹnujẹ torí pé mo rí mọ̀ pé àwọn tí wọ́n lọ yẹn kí wọ́n tó kó láti fún wọn lówó, iṣẹ́ owó wọn ni wọ́n ṣe. Iṣẹ́ owó wọn ni wọ́n ṣe. Nǹkan tó bá sì wù ọmọ jẹ òun náà ló máa ń pa ọmọ. Iṣẹ́ owó wọn ni wọ́n ṣe. Òun ni wọ́n fi gbéra kúrò nílé tí wọ́n lórí láyà. Wọ́n sọ wípé àwọn fẹ́ lọ gba rédíò station. Ẹ jọ ṣé ìyá ti sá lọ báyìí o, wọn ò rí ìyá. Ìyá ti sá lọ. Bàbá mi Àáfàá Fọlọ́run ṣọ́ ìyàndá, ẹ káàbọ̀ sí orí ètò wa. Ìyá ti sá lọ, àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o, àti Jẹ̀lílì o, àti White Lion àti Black Lion o. Black Lion ó jókòó síbẹ̀ l'Amẹ́ríkà lọ́hùn, ó ń pàṣẹ sílé. Àwọn aláìní kan ń ṣe ọmọ, àwọn màǹdàrú. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ fẹ́ yàwó, ẹ kọ́kọ́ ti bí ẹsẹ̀ bẹ̀rẹ̀. Ẹni tó bá ti ní ẹsẹ̀ méjì, ẹsẹ̀ òṣì ni. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀dọ́ ọkùnrin tẹ́ bá fẹ́ fẹ́ obìnrin, ẹsẹ̀ méjì ni kẹ́ kọ́kọ́ wò. Tó bá ti tẹ sàlùbáríkà délẹ̀, ẹ máa fẹ́ òun nìyá onídìrí. Ẹlẹ́sẹ̀ òṣì ni, ẹlẹ́sẹ̀ òsì méjì ni màmá. Ẹsẹ̀ òsì méjì ẹ̀ òun ló kó wọ inú ìrìn àjò yìí. Òun ló da ìrìn àjò yìí irú débi tó délé ní. Ibi tí Ọlọ́run ti fẹ́ tú àṣírí wọn, òun ni ohun tó ṣẹlẹ̀ lánàá yẹn. Torí pé tí nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ò bá ṣẹlẹ̀ ni, wọ́n á sì continue máa pa irọ́ wọn náà ni. Látòrí occupated, wọ́n bọ́ sí declaration. Látòrí declaration, wọ́n bọ́ sí ẹ̀wà àgọ̀yìn. Ẹ wo nǹkan tí wọ́n sọ nígbà tí wọ́n mú àwọn tó lọ occupy ní Òṣogbo ńgbà yẹn. Àwọn màmá yẹn bọ́ síta wípé ìwé tó báàkì àwọn up, àwọn ò rántí mú dání. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀? Ẹ̀yàn pè yín pé kẹ́ lọ síbi kan, ẹ̀yin náà ò dẹ̀ béèrè ìwé lọ́wọ́ ẹ̀ wípé màmá o, ìwé wo la fẹ́ lọ tẹ́ndà lọ́hùn. Ẹ ti rí bẹ́ẹ̀, wọ́n kúrò níyẹn, wọ́n ní bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀, àwọn fẹ́ gba ilẹ̀ àwọn ni. Wọ́n ti gba ilẹ̀ wọn láti December o. Ẹ jọ̀ọ́ tí wọ́n bá ti gba ilẹ̀, ǹjẹ́ ó yẹ kí wọ́n ṣe inauguration lénìí nígbà ọmọ onídìrí máa tan àwọn ọmọ Yorùbá mọ́. Ìran Yorùbá tóbi ju èyí tẹ̀ ń parọ́ fún. Yorùbá ó ju bàbá alákú ẹnìkan kan lọ. Ògo adúláwọ̀ la sọ pé a jẹ́. Ògo adúláwọ̀ odidi ènìyàn 60 million people. Ọ̀dájú àbíamọ lẹ́yìn yìí. Odidi ìran Yorùbá ẹ̀dẹ̀ fi wọ́n ń ṣeré. Nǹkan ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn. Ṣé àwọn ọ̀nà tẹ́yìn wá ń gbà yìí ṣé òun wá ní ọ̀nà àbáyọ ni? Ẹ̀yin ò mọ̀ wípé ọ̀nà àti dá ogun míì lẹ̀ òun gan lẹ́yìn ṣe yìí ni. Ẹ̀yin sọ wípé ẹ ti kọ̀wé fún UN o. Ẹ máa gbọ́ nǹkan táwọn wọ̀nyẹn sọ lánàá lórí rédíò station yẹn. Wípé wọ́n sọ pé wọ́n ti by now tí kì bá ṣe wípé orílẹ̀-èdè yẹn náà tó kù díẹ̀ káàtó fún by now tó bá pẹ́ Amẹ́ríkà nìkan níbikíbi tí ó bá wà pẹ̀lú nǹkan tí wọ́n dánwò lánàá yẹn ó yẹ kí wọ́n ti lọ arrest ẹ̀ mọ́lé.
torí pé nǹkan tó ṣe yẹn kò ó lù sófin. O ò gbọ́ nǹkan, níbo ni UN ti dúró sọ wípé wọ́n ti declare Yorùbá nation? Kí ló dé tí ìwọ fúnra ra ẹ̀, kí ló dé tí ìyá fúnra ra ẹ̀, ṣe bí gbogbo aláṣàárí nígbà tí bàbá Ìgbòho ṣà sọ pé àwọn ti ṣe tán láti dúró gẹ́gẹ́ bí ọmọ akin, bí akíkanjú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe rálì kiri. Ǹjẹ́ bàbá Ìgbòho ṣà sùn sínú ilé tó ní kí àwọn ọmọ ogun bọ́ síwájú? Bàbá Ìgbòho ṣà ló máa ń bọ́ síwájú láti rí ṣe ẹni tó bá ṣe tán láti jà fún ìran ẹ̀, ẹni tó sọ pé òun ṣe tán, òun fẹ́ afẹ́ bọ́ lóko ẹrú, òun fẹ́ gbà wá kúrò lóko ẹrú yìí, ìwọ ni wàá bọ́ síwájú. Àwọn ọmọ tí wọ́n ránṣẹ́ lánàá, obìnrin tí wà lára wọn níbi tí ọpọlọ wọn jù. Èmi mọ̀ wípé ó dá mi lójú pé wọ́n ti fún wọn lówó. Àwọn tí wọ́n kọ́ tó gbéra nílé lánàá, irú èyí tó sọ pé òun wá láti Enugu yẹn, ṣé ó máa wá láti Enugu pẹ̀lú ọwọ́ lásán ni? Wọ́n á ti fún un lówó, iṣẹ́ owó ni wọ́n wá ń ṣe. Gbogbo àwọn ajámọ̀ ẹjọ́ ìbéèrè kan ni o, kò sí ẹnì kankan ní gbogbo Ìbàdàn yẹn àbí ní gbogbo ilẹ̀ Yorùbá yẹn tó ń tẹ̀lé wọn ò ní kámpọ̀sì títí wọn kankan tí wọ́n lè lọ lánàá. Ó ṣe jẹ́ ẹni tó ń gbé Enugu ni wọ́n ṣẹ̀ pé tó ti sọ wípé òjíṣẹ́ Ọlọ́run lòun, wọ́n ṣẹ̀ wá pé ó ṣẹ̀ wá kúrò lẹ́nugu, ó wá sí Ìbàdàn. Ẹ̀yin náà ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí wò ó. Ẹ ó ti rí wípé àgbà scammer Yahoo òun nìyá onídìrí. Mo kí yín ni bàbá mi. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.